Alaroye máa wí o. Wọ́n ti mú olówó ajá tó pa ọdẹ àdúgbò lẹ́kọ̀ọ́. Ní báyìí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti kéde pé ọ̀dọ̀ àwọn ni ọkùnrin tó ní ajá kan tó pààyàn wà nítorí ìwádìí sì ń lọ lọ́wọ́ nípa rẹ̀. Àfúrásì ọ̀daràn náà ni wọ́n sọ pé òun ló ní àwọn ajá òyìnbó mẹ́ta kan tí wọ́n ṣèṣì jáde síta láti inú ọgbà ilé tí olówó wọn wà níbi tó ti ń tọ́jú wọn, tí wọ́n sì pa ọdẹ àdúgbò kan lọ́jọ́ ajé Monday ọjọ́ 4 oṣù kọkànlá ọdún yìí lágbègbè kan tí wọ́n ń pè ní Pinnock Estate ní Lẹ́kí nípínlẹ̀ Èkó. Aláròyé gbọ́ pé ọjọ́ ajé Monday làwọn ajá òyìnbó mẹ́ta ọ̀hún jáde nínú ọgbà ilé olówó wọn tí wọ́n sì ń rìn gbèrègbèrè káàkiri àárín ọgbà Pinnock Estate tí olówó wọn ń gbé. Bí wọ́n ṣe fojú kan ọdẹ inú ọgbà estate náà ni wọ́n ti bò ó mọ́lẹ̀, wọ́n rọ̀gbà yíká, wọ́n gé e jẹ wẹ́lẹ́wẹ́lẹ́ títí tí tọ̀hún fi kú pátápátá lọ́jọ́ náà. Olóògbé náà gbìyànjú gidi láti jàjàbọ́ mọ́ àwọn ajá ọ̀hún lọ́wọ́, ṣùgbọ́n agbára rẹ̀ kò ká wọn. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta sì gé e jẹ títí tí ẹ̀mí fi bọ́ lára rẹ̀. Nínú fídíò oníṣẹ́jú díẹ̀ kan tó wà lórí ẹ̀rọ ayélujára làwọn ará àdúgbò níbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé ti ń bẹ àwọn aláṣẹ ìjọba ìpínlẹ̀ Èkó pé kí wọ́n wá bá wọn fọwọ́ òfin mú àwọn ajá náà so mọ́lẹ̀ pẹ̀lú olówó wọn. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó SP Benjamin Hundeyin tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́ Ìṣẹ́gun Tíṣídẹ̀ẹ́ ọjọ́ 5 oṣù kọkànlá ọdún yìí sọ pé àwọn ọlọ́pàá agbègbè náà ti fọwọ́ òfin mú ẹni tó làwọn ajá ọ̀hún jù sáhàámọ́ báyìí níbi tó ti ń ràn wọ́n lọ́wọ́ nínú ìwádìí wọn. Bákan náà ni wọ́n sọ pé àwọn ajá òyìnbó mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún wà lọ́dọ̀ àwọn níbi tí àwọn tì wọ́n mọ́ títí di àsìkò táwọn máa fi parí ìwádìí àwọn nípa ìṣẹ̀lẹ̀ náà. Alukoro ní ṣe làwọn máa ṣàmúlò òfin nípa ohun ọ̀sìn tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ láti fi ṣèdájọ́ ọ̀rọ̀ yìí. Wọ́n ní àwọn kò fìyà jẹ wọ́n rárá, àwọn ń tọ́jú wọn. Wọ́n fi kún un pé ó ṣeé ṣe kí olówó àwọn ajá náà lọ sẹ́wọ̀n ọdún 2 gbáko pẹ̀lú iṣẹ́ àṣekára, ìyẹn bó bá jẹ̀bi àwọn ẹ̀sùn ìwà ọ̀daràn táwọn bá fi kàn án lórí ìṣẹ̀lẹ̀ náà. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.